ẹ fura o ayé má má gbẹ́gẹ́ o ẹ jẹ́ àfura o torí pé inú ẹ̀dá jìn. Èyí náà ni mo ṣe ń kí yín pé ẹ káàbọ̀ sí ìkànnì yìí níbi tí a ti ń ka ìwé bàbá wa olóògbé Ọládẹ̀jọ Òkèdìjí Atótó Arére Yorùbá dùn ká Atótó Arére. Ẹ rántí bí ọ̀rọ̀ Àlàbá ṣe rí lọ́nà Yékẹ́mi láàrin wọn àti Ṣítù Adárípọ́n àti Ìdí Àtòrì. Ojú ìwé 54 tá a roko tì sí ibẹ̀ náà láti tẹ̀síwájú lónìí. Lára orí 15 ló wà tí bàbá wa pè ní ọ̀rẹ́ àpàpàǹdodo. Bùkọ́lá Ọ̀ṣunwó lórúkọ mi, Owólabí ni bàbá tó bí mi lọ́mọ. Ṣàró àwọn gá ni mí, èmi lọ́mọ oníbò ẹja. Ṣàró gbọ́gbọ̀n yí àwọ̀ atárúgbó ṣe lóge. Èmi lọ́mọ ṣàró ọ̀gbẹ́ tó jòtẹ̀rún oníbò àwọ̀ ọ̀wọ́ tán ibú gbogbo ní jẹ́ lómi. Ẹja máa fọkàn bára wa bọ̀ torí pé ẹni tó bá lọ ló bá kú. Ó wẹ̀yìn orí Ìdí Àtòrì. Ó mọ̀ pé wọ́n ti tún èrò mìíràn pa kíákíá tí òun ti kúrò lábà nìyẹn. Ó rẹ́rìn sínú bí wọ́n bá fura pé òun ti fi etí ara òun gbọ́ gbogbo èrò tí wọ́n ń rò nípa òun ni. Bóyá wọn ìbá tún èrò rò, ṣùgbọ́n wọn ò fura rárá. Òun tàn wọ́n. Wọn ò mọ̀ pé gbogbo ọkà tí àwọn ní àwọn ń gbìn ojú ọmọ àparò ló ṣe. Wọ́n fẹ́ fi ẹ̀yìn ohun Àlàbá jálẹ̀. Ìdí Àtòrì a máa múra bí òun ó ti ṣe tán òun tí òun fi júwe ibi tí òun gbé àpótí pamọ́ sí. Wọ́n wá lọ hú nígbà tí òun kò bá sí níbẹ̀. Labalábá dúró dè mí kẹ́ ẹ. Àlàbá tún wò ó lẹ́yìn, inú bí lápá kan, inú rẹ̀ sì tún dùn nídàkejì. Àsúré bá ní múrin ìyá dúró jàre. Àsúré bá kọ̀, àsúré bá ní. Ó mọ̀ pé egun 9 lọkùnrin ní, 7 péré ni tóbìnrin. Àlàbá dúró. Orúkọ tí a ó sọ ọmọ ẹni inú ẹni ní gbé. Kò yẹ kí obìnrin yìí tí ì fura sí òun rárá. Ó tilẹ̀ bẹ̀rẹ̀ sí bá a sọ̀rọ̀ pẹ̀lú. Àbí ó ti yára kúrò lọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀ nu, àbí ọkọ rẹ̀ sì ni. Ṣé Adárípọ́n alákọ̀rí mà ní. Ìgbà tó bá ní ọ́ lò ní yóò máa rán ni sí ọ. Bó bá ti lò ọ́ tán, bí ìgbà tí ènìyàn bá ti mu sàn tán tó sọ èpo rẹ̀ nù ni yóò jù ọ́ nù. Fírífíní pẹ̀lú. Àlàbá kò fọhùn. Kí la wí? Kí ló fi dáhùn? Labalábá ó ṣe kúkú wá máa gbé ilé ọ̀dọ̀ mi. Orí mi má jẹ́ ń rí. Ìyàwó ọ̀rẹ́ mi ló jẹ́. N ò sì lè jẹ́ kí ọ̀rọ̀ obìnrin díjà sílẹ̀ láàrin wa. Irú ìjàmbá wo? Kì í rí bẹ́ẹ̀ mọ̀ bí òun finú tán mi. Tó sì finú tán ọ. Ọ̀rọ̀ tí àwọn aláyọnusọ ó máa sọ kò ní tẹ́ ẹ lọ́rùn. Ìwọ ò máa Adárípọ́n ṣá. Bó bá wa pọ̀ báyìí pẹ̀lú kó tilẹ̀ ní wo bẹ ni.
à ń bọ̀sibọ̀sí kò ní sí nǹkan tí yóò jọ bẹ́ẹ̀ láàrin wa. Ó jẹ́ máa bọ̀ lọ́dọ̀ mi kájọ máa gbé bẹ̀. Ibo ni ilé tí ò ń gbé yìí rí? Ìta Òtútù ló wà nítòsí Àjàmọ̀pó. Ṣé ilé tí o kọ́ fúnra rẹ ni? Irọ́ o, mo rẹ́ǹtì rẹ̀ ni o. Yàrá mélòó lo gbà níbẹ̀? Yàrá mélòó ni ǹbá máa lò? Mílíọ̀nìà ló pè mí ni. Ọ̀kan ṣoṣo ni ọwọ́ mi ká láti rẹ́ǹtì. Kò sì ju ṣókóṣókó báyìí lọ. Kò jù bẹ́ẹ̀ lọ. Ẹni tí kò tó gèlè tí a máa mí fìn. Pẹ̀lú gbogbo pé aya adárípọ́n ni ọ́. Adárípọ́n. Ọ̀nà ó ti pọ̀ jù lẹ́rùn. A tó 12 tí ó ń kó kiri. Bá ò bá jù bẹ́ẹ̀ lọ. Ó ṣe bí ó rójú tèmi nìkan. Tó bẹ́ẹ̀ yẹn ni. Owó táṣẹ́rẹ́ tó ń yọ fún mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan kò tó mi jẹun. Ká tó pé a ó wọṣọ. Àbí a ó wá máa gba yàrá mọ́ yàrá. Mílíọ̀nìà a sì ń kọ́. Mílíọ̀nìà. Kí ni ìbá pa èmi rẹ̀ pọ̀ débi tí yóò máa rẹ́ǹtì ilé fún mi? Àti ṣe é pin tẹ́lẹ́dẹ̀ tí fi kan lè mọ́mù. Ìyàwó mélòó ni mílíọ̀nìà ni? 2 péré ni. Ohun lójú kòkòrò obìnrin ní tirẹ̀. Ta ló wá ń tọ́jú wọn nísinsìnyí tí mílíọ̀nìà ò sí nílé yìí? Ta ni ìbá máa tọ́jú wọn? Ìgbà tó ń dùn yùn gbà, ta ni àwọn náà mọ̀? Ìgbà tó bá sì wá kan, àfọwọ́mọ́ ara wọn kọ́ ni. Kò kúkú jù bẹ́ẹ̀ lọ. Bàbá ẹgbẹ́ kúkú mọ àwọn ọmọ tirẹ̀. Wọ́n ti dé ààyè kókà. Wọ́n ti ń dúró de mọ́tò. Àlàbá ń fi ẹ̀gbẹ́ kan ọkàn rẹ̀ ronú. Mílíọ̀nìà ló wà lẹ́wọ̀n yìí. Kí wọ́n tó parí ọ̀rọ̀ ẹjọ́ rẹ̀ ní láti tó oṣù 6 bí kò bá jù bẹ́ẹ̀ lọ. Àmọ́ pé wọn ó dá sílẹ̀ nígbẹ̀yìn ni. Ó kúkú ṣeé ṣe kí àwọn ọlọ́pàá ṣe àṣìṣe. Kí wọ́n ṣe ènìyàn mú. Ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ bá dé kóòtù, tí gbangba bá dẹkùn, tí kedere bá bẹ̀ wò, tí àwọn amòfin bá bẹ̀rẹ̀ sí fọ̀rọ̀ sí wẹ́wẹ́, tí àwọn agbẹjọ́rò bá ń fọ̀rọ̀ wá gbogbo àwọn ẹlẹ́rìí lẹ́nu wò, kétékété ni yóò hàn pé kò sí ẹ̀rí kankan tí ó lè fa kí mílíọ̀nìà jìyà kankan lórí ọ̀rọ̀ yìí. Wọn ó dá sílẹ̀ náà ni. Ọ̀wọ́ ìyà tó ń jẹ yìí náà. Ìyá òun àti ti Ṣítù ni ó ń gbàjẹ́. Pàṣípààrọ̀ àwọn ló ṣe. Ó sì tó bẹ́ẹ̀ pẹ̀lú. Ó pẹ́ tí eṣinṣin ti ń jẹ elégbò. Elégbò náà wá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí í jẹ eṣinṣin. Ó pẹ́ tí òun Àlàbá ti ń gba ìyá Sámínù jẹ. Bí Sámínù bá gba ìyá òun náà jẹ báyìí, ṣẹ̀ríà ni. Ó pẹ́ tí ó ti ń ṣẹ̀ sí apá. Ó wá ṣẹ̀ sí tán lẹ́ẹ̀kan yìí ni. Àmọ́ ṣá, òun máa tọ́jú àwọn ìyàwó rẹ̀ àti ọmọ rẹ̀ débi pé wọn ò ní mà láìsí nílé ọkọ àti bàbá wọn. Wọn á ní ìyàwó àṣẹ̀ṣẹ̀gbé kì í rágó. Àwọn eléyìí máa ń rá èyí tó ju agó lọ o. Wọn kì í ṣe àṣẹ̀ṣẹ̀gbé ṣá. Ṣùgbọ́n gbogbo ìtọ́jú, gbogbo àjò, gbogbo ìfararọ́ tó bá yẹ tí yóò fi ọkàn wọn balẹ̀ ni òun ò fún wọn. Ẹlòmíràn kò ní mọ ìdí tí òun fi ń ṣáájò yìí. Ọ̀pọ̀lọpọ̀ ó máa rò pé inú rẹ̀ òun ló tó bẹ́ẹ̀. Ṣùgbọ́n nígbà tí mílíọ̀nìà bá padà dé, yóò mọ̀ pé ọ̀rẹ́ tó filé sílẹ̀ fún ni òun. Yóò mọ̀ pé irú ọ̀rẹ́ tóun kì í ṣe ọ̀rẹ́ dábẹ́ ìyànkọ́ yin àkàrà. Arére bá ní jẹ́ àgbọ̀n ìsàlẹ̀. A kì í sì mọ̀. Mílíọ̀nìà lè fẹ́ fi ìmoore hàn. Ó lè fẹ́ dá òun lọ́lá fún oore ribiribi yìí. A kì í mọ̀. Ní gbogbo ìgbà tí Àlàbá fi ń ronú báyìí, wọ́n ti wọkọ̀ ní ààyè kókà. Ọkọ̀ sì ti gbé wọn dé Arùbíìdì ní Ilé Ifẹ̀. Òun àti Ìdí Àtòrí kò sọ̀rọ̀ sí ara wọn rárá nínú mọ́tò sọ wọn kalẹ̀ ní Arùbíìdì. Ẹ kú ìrìn o. Bí Ìdí Àtòrí ti ń sọ̀rọ̀ ló ń ṣe àpamọ́wọ́ rẹ̀ tí ó sì mú owó ọkọ̀ fún awakọ̀. Ó sanwó àwọn méjèèjì. Ó mà kú ìnáwó o. Ìnáwó pọ̀. Ọmọ òní bá gbèsè rẹ̀ nílẹ̀. Ó ṣe gan ni. A jẹ́ pé ó sì tún dìgbà kan náà o. Dìgbà kan bíi báwo? Ìta Òtútù lájọ́ ń lọ báyìí. Kò jù bẹ́ẹ̀ lọ. Ó ti pẹ́ tí mo ti sùn kẹ́yìn. Bóyá màá rí ibi tó gbé níbẹ̀. Ó rẹ̀ mí púpọ̀. Ìyẹn gan ni yóò jẹ́ kí o ká lọ sí Ìta Òtútù. Ààyè ibi tí ó ti sùn wà níbẹ̀. Yàtọ̀ fún títò gbé lásán. Ṣé bí oníyàrá kan ṣoṣo lo ní níbẹ̀? Èmi ò lè sùn sí yàrá obìnrin ní tèmi. Ó gbìyànjú rẹ̀ wò lónìí. Ìwọ ṣáà lọ ná. Ọkàn mi kò lọ. Kí ni yóò ti rí lójú Ṣítù? Ó bá gbọ́ pé ilé rẹ̀ ni mo gbà lọ nígbà tí mo kúrò lọ́dọ̀ òun. Bí a ti ń yọ́ wí náà ni à ń yọ́ gbọ́. Ṣé bí ọ̀rẹ́ ni yín? Kò fọkàn tán ọ ni? Àbí ìwọ ni kò fọkàn tán? Ẹnikẹ́ni kì í fọkàn irú rẹ̀ tán nìyàn. Kò burú. Ṣáàyàdé ilé mi. Bí ó ṣe pé kí o kàn fi mọbẹ̀ lásán, bó bá yá kí o wá máa lọ sí ibi tí o bá fẹ́ lọ. Ó yá.
Ìdí àtòrí tí ń lọ kí ó tó parí ọ̀rọ̀ rẹ̀. Títẹ̀lé ló kù tí Àlàbá ń tẹ̀lé. Táksì! Ìta òtútù méjì. Táksì gbé wọn dé ilé Ìdí àtòrí. Ìdí àtòrí sì tún san owó àwọn méjèèjì fún oní táksì. Ilé yìí kọjá àpèjúwe. Irọ́ ni Ìdí àtòrí pa nígbà tí ó sọ pé yàrá kan ṣoṣo ni. Yàrá àti pálọ̀ ni. Pálọ̀ kan jànmù ni, tí wọ́n tún fi ìkélé aṣọ gé sí méjì láàrin. Yàrá kan tún wá wà lẹ́yìn lọ́hùn-ún. Ó wá dàbí yàrá mẹ́ta lápapọ̀. Àga onítìmùtìmù ńláńlá kún inú rẹ̀ fọ́fọ́fọ́. Àwòrán ara ògiri. Àpótí tẹlifíṣàn. Rìkọ́dà ńlá. Rédíò hẹ̀ńlá. Gíráàmù tí ó tó dùrú inú ṣọ́ọ̀ṣì. Fíríjì funfun pin àti ohun àlùmọ́ọ́nì oríṣiríṣi mìíràn ló wà ní pálọ̀ náà. Àlàbá yanu. Ìtọ́fẹ́rẹ́ lè máa jábọ́ lẹ́nu rẹ̀ bí ó ti ń yírùn kiri pálọ̀ náà bíi fáànù orí tábìlì. Eléyìí ni Ìdí àtòrí pè ní yàrá kékeré kan. Yàrá ni eléyìí àbí ààfin ọba. Síkírá! Máa! Ọmọ ọ̀dọ̀ Ìdí àtòrí sáré wọ inú ilé láti ìta tí ó ti dáhùn. Lọ tọ́jú bálùwẹ̀ fún bùrọ̀dá. Ọmọ ọ̀dọ̀ jáde lọ. Láìpẹ́ ó padà dé. Ó ní òun ti tọ́jú ibẹ̀. Ìdí àtòrí. Àbísọ ọ̀rẹ́ nìyẹn ni àbí ìnagijẹ? Ó ṣe lè jẹ́ àbísọ mi kí Ìdí arẹrẹ, Ìdí àràbà àti àwọn yòókù náà tún wà lọ́dọ̀ Adárípọ́n. Ó lè jẹ́ àbísọ tiwọn náà níbí. A jẹ́ pé Adárípọ́n ní ń dára bẹ́ẹ̀. Adárípọ́n tó tó fún un. Bó bá ti pàdé obìnrin kan, a wò ó dáadáa. A sì fi igi oko kan ṣàpèjúwe rẹ̀. Ó ní ìdí ẹnìkan tẹ́ rẹ́rẹ́rẹ́. Ó sọ ní ìdí arẹrẹ. Ó ní ìdí ọ̀kan ṣe rigidi. Ó sọ ní ìdí òsì. Ó ní tẹ́rẹ́ ni èmi rí tìdítìdí. Ó ní Ìdí àtòrí lórúkọ tèmi. Ó ní obìnrin kò kúkú sàn ju igi oko lọ. Adárípọ́n fúnra rẹ̀. Àlàbá rẹ́rìn-ín. Ó dọ́kọ̀kọ̀ ẹ̀rín. Adárípọ́n. Àmọ́ máa dápàrà o. Ṣùgbọ́n ṣé ká sòótọ́? Bọ́mọ ẹni bá dára. Aṣá máa wí. Tipa ò fi ṣàyàkọ. Ìwọ náà kúkú rọ́jú ṣe pẹ́lẹ́ńgẹ́ ṣá o. Ṣé mo wá jọ àtòrí? Ṣé ìwọ jẹ́ pè mí ní Ìdí àtòrí? Kí ni mo ti ń pè ọ́ látàlẹ́ àná? Ó dáa. Kí lo fẹ́ kí n máa pè ọ́? Bọ́láńlé lorúkọ tèmi o. Bọ́lá. Obìnrin ló ń pè yẹn. Bọ́láńlé yìí máa ń jayé o. Ṣùgbọ́n fún Àlàbá náà tọ́wọ́ níbẹ̀. Ọba pẹ̀lú òjò. Ìgbà wo lo tó lè rówó pẹ̀lú fúnra rẹ? Síkírá gbé oúnjẹ dé. Ó gbé ka orí tábìlì. Dodo àti ẹ̀wà àti kọfí gbígbóná. Ẹyin adìẹ. Ẹja ọ̀fọ̀ ọ̀rọ̀. Wọ́n jẹun àjẹyó àti àjẹṣẹ́kù. Ibi ayé bá ti báni là á ti jẹ ẹ́. Bọ́láńlé gbé ìgò ọtí bíráńdì ńlá kan ka orí tábìlì. Mímu ní kẹ́. Mo gbọ́dọ̀ wẹ̀ ẹ́ ni. Òní tí ó wọlé mi yìí, mo gbọ́dọ̀ wẹ̀ ẹ́. Kí n dáwọ́ ìdùnnú rẹ̀. Bọ́lá. Labalábá. Ó mà ṣe tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ o. Ká pé mo ti ń ṣiṣẹ́ ní ńkọ́. Ẹ̀rù kankan ìbá má bà mí nì. Ṣé bí ọ̀nà kan bá tì, ọ̀nà mìíràn ìbá sì ṣí. Igi tí kò sì nípọn kò ṣeé fẹ̀yìntì. Pé bí báwo, wàláì, bá fi Adárípọ́n sílẹ̀ ni. Ìwọ ni ìbá máa bá lọ. Àkíkà. Ó gbà mí gbọ́. Àìgbà ọgbọ́ ti jẹ́ ọ̀nà ẹ̀dà. Ó gbà mí gbọ́. Ìdí rẹ̀ ó jàre. Ìwọ tí o ti bá Adárípọ́n dárúpin pé bí mo bá ti fi ibi tí owó wà hàn ọ́, ìwọ pẹ̀lú rẹ̀ á jọ lọ síbẹ̀. Ẹ ó kó owó. Ẹ ó sì jọ sá lọ. Ṣé bí ẹ ó kàn já èmi jù sílẹ̀ lásán ni? Àbí kí ni kò wá nígbà ọgbọ́ sí? Bí ọ̀rọ̀ yìí bá Bọ́láńlé lójijì, kò jẹ́ kí ó hàn lójú òun. Ṣé òótọ́ ló wá rò pé mo sọ fún un? Èmi ni mo ní ká jọ sá lọ ni àbí òun ló mú ìmọ̀ràn irú rẹ̀ wá? Bó tilẹ̀ ṣe èmi ni mo dámọ̀ràn irú rẹ̀. Ṣé bí o gbọ́ tí mo sọ pé ó dùn mí tí o kò tí ì bẹ̀rẹ̀ iṣẹ́? Bí o bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ ni, èwo lọ fà? Nínú òjé bó ṣe ìwọ ni mo bá lọ, bó sì ṣe òun. O, mo gbà ọ́ gbọ́ o. Àkùkọ díẹ̀ ṣe lè má gba kọ̀lọ̀kọ̀lọ̀ gbọ́. Obìnrin ni mí. Ohun tí mo fi rò pé tìrẹ ní láti sàn ju ti Adárípọ́n lọ ni pé mo mọ̀ pé èmi nìkan ni yóò wà lọ́dọ̀ rẹ níbẹ̀rẹ̀. Bí o tilẹ̀ tún fẹ́ ẹlòmíràn pẹ̀lú mi nígbà tó bá yá. Má ṣáájú mi la sì rí. A kì í gbọ́ má tẹ̀lé mi lẹ́yìn. Àlàbá dìde nílẹ̀. Kò burú o. Mo ń wá ibi tí n ó máa gbé lọ o.
àsansílẹ̀ mà ní owó ilé nílẹ̀ yìí. Bẹ́ẹ̀dì wo ni ó máa sùn sí nínú ilé ọ̀hún rí? Aṣọ tí ó máa lò lọ́hùn dà? Àbí o rò pé onílé kankan yóò gba ẹni tí kò ní gá tí kò ní go tí kò ní gbá tí kò lágbọ̀n? Wọn kì í fẹ́ gba onípọtimọ́tò lásán pẹ̀lú. Bọ̀ǹtàṣe aláìlẹ́rù. Ó sú Àlàbá. Ó rẹ̀ ẹ́. Ó ti rò pé òun lè rí ẹni tí yóò gba kí oṣù parí kí òun tó sanwó ilé. Ó ti ń lérò pé òun ó lọ ọjà Ifẹ̀ lọ ra ẹní òré tí òun ò fi máa sùn. Wípé gbogbo ìyókù tí yóò bá jẹ́ dúkìá òun díẹ̀díẹ̀ lòun ò máa kó wọn jọ. Bọ́láńlé sì wá dami tútù sí òun lọ́kàn. Ó sọ gbogbo tàn mọ́ òun di irọ́. Àlàbá kò mọ ìgbà tí ó tún fìdí lélẹ̀ tí ó jókòó. Bọ́láńlé náà wá dìde nílẹ̀ ó sì wọ yàrá lọ. Nígbà tí ó jáde dé, ó ka igba náírà lé Àlàbá lọ́wọ́. Bí o bá sọ pé ò ń lọ, n kò ní dá ọ dúró. Bóyá ó tilẹ̀ sàn pé kí o máa dágbé ní tòótọ́, nítorí pé gẹ́gẹ́ bí o ti wí, bí a ti ń yọ́ wí ni à ń yọ́ gbọ́. Ká máa gbé lọ́tọ̀ọ̀tọ̀, ṣùgbọ́n ká má jìnnà sí ara wa ló dára. Owó yìí yóò lè ra díẹ̀ nínú nǹkan tí ó fi sínú ilé tí ó máa gbé. Bí kò bá tó, ṣàjẹ́ kí n gbọ́, kí n lè bá ọ wá díẹ̀ sí i. Àlàbá gba owó yìí. Ó bá ní kí o máa ṣàdúrà, èpè ni yóò máa ṣẹ́. Ó mọ̀ pé owó ọ̀ràn ni, ṣùgbọ́n nígbà tí ó ti mọ ibi tí Bọ́láńlé ń lọ, ẹ̀rù kò bá. Ó ṣàmọ̀ pé kì í ṣe díẹ̀ ni owó yìí yóò mú kúrò nínú ìṣẹ́ tí ìbá ṣẹ́ òun. Bákan náà ni ó tún rẹ́rìn sínú. Bọ́láńlé náwó lé òun lórí. Ó ní láti máa retí èrè owó rẹpẹtẹ. Ó mọ̀ pé bí owó yìí bá já mọ́ Ṣítù lọ́wọ́ yóò kan òun. Bí ó bá sì ṣe òun, Àlàbá ló gbégbá orókè. Kò fẹ́ kí àǹfààní rẹ̀ tún nu òun. Bọ́láńlé, aṣọ ọ̀tún ṣòsì má ba ibìkan jẹ́. Bọ́lábọ́là. Ó ṣe Bọ́lábọ́là. Ọlọ́run á jẹ́ kí n lè san oore yìí o. Oore ọ̀hún dà? Ẹni a fẹ́ la mọ̀, a ò mẹ́ni tó fẹ́ ni. Ìfẹ́ rẹ ni mo ní, kò jù bẹ́ẹ̀ lọ. Èmi ni mò ń fà ọ́, kì í ṣe ìwọ ló ń wá mi. Bí o kò bá ṣáà ti já mi tilẹ̀, kò sí nǹkan kan tí mo tún ń béèrè lọ́wọ́ rẹ. Ibi ayé bá ti bá ni là á ti jẹ́ṣẹ́. Orí ẹni eégún lé lọ, o ò kó oúnjẹ rẹ̀ jẹ. Ó ní o ò fẹ́ jẹ oúnjẹ ará ọ̀run. Ará ọ̀run á máa sọ̀kalẹ̀ wá síbẹ̀ láyé. Kábọ̀ sí orí 16 tí ṣe iṣẹ́ bọ́ra gẹ́gẹ́ bí bàbá wa Ọládẹ̀jọ Òkèdíjì ṣe kọ́. Àlàbá kọrí sí lóko rẹ̀. Ó ń wá ilé tí yóò máa gbé kiri. Kí oòrùn tó yẹ àtàrí, ó ti rí yàrá ńlá kan nísàlẹ̀ pẹ̀tẹ́ẹ̀sì kan. Ó jọ pé kò sí ẹnikẹ́ni nínú ilé yìí rárá, àtòkè àtìsàlẹ̀. Ó sanwó àsansílẹ̀ oṣù kan fún ẹni tí wọ́n ní ó wà ní ìkáwọ́ rẹ̀ kí wọ́n tó fi kọ́kọ́rọ́ yàrá náà lé lọ́wọ́. Ó padà lọ sí ọjà Ifẹ̀. Ó lọ ra nǹkan pẹ́pẹ̀pẹ́ fún lílò nínú ilé náà. Ó lọ sí ṣọ́ọ̀bù ní Ẹrùnwá. Ó sì ra bẹ́ẹ̀dì kékeré kan pẹ̀lú mátíráàsì olówùú. Ó ra tábìlì onígi kan àti àga onígi 2. Ó ra aṣọ àǹkárá láti fi ṣe aṣọ orí ibùsùn. Lẹ́yìn èyí, ó pinnu pé òun ò tan Bọ́láńlé dá àyè kan, nítorí òun nìkan ló lè fẹsẹ̀ òun múlẹ̀ bí òun ò bá dá dúró fúnra òun nígbà tí àyè rẹ̀ bá wà. Ìgbà ara là á búra sí. Èké ní bú Ṣàngó lẹ́rùn. Ó mọ̀ pé Bọ́láńlé ó máa retí òun nírọ̀lẹ́, nítorí náà ó kúkú mọ̀ọ́mọ̀ bu ọ̀nà ìta òtútù tì nírọ̀lẹ́. Ó yà sí búkà kan. Ó jẹun ọ̀sán níbẹ̀. Nígbà tí ó sì ti mutí díẹ̀ ní hòtẹ́ẹ̀lì kan ní Ẹrùnwá, ó gbọ̀nà ilé Mílíọ̀níà lọ. Gbinigbini ní ilé Mílíọ̀níà kan nígbà tí ó débẹ̀. Ó tilẹ̀ dàbí ẹni pé kò sí ẹnikẹ́ni tí ń gbé níbẹ̀ mọ́. Ìta iwájú ilé náà dá páropáro. Ọkàn ọkùnrin ni Àlàbá ṣe tí ó fi dé ẹnu ọ̀nà. Ìbá ti padà lọ́ọ̀kan ni. Nígbà tí ó sì dé ẹnu ọ̀nà tán, ó kànlẹ̀kùn. Ẹnìkankan ò dá lóhùn. Nígbà tí ó pẹ́ tí ó ti dúró lẹ́nu ọ̀nà, ẹnìkan ti inú ilé wá ṣílẹ̀kùn fún un. Àlàbá wo obìnrin yìí. Ó rántí bí ó ṣe lẹ́wà tó lójú òun lọ́jọ́ ayẹyẹ ìjọsí. Ó fún gèlè mọ́tí. Ó ń súnmú sí. Dájúdájú ó ti sunkún. Ojú rẹ̀ ti fẹ́rẹ̀ẹ́ rà. Bó ti ń kí Àlàbá ló rẹ́mú fínkínfínkín. Àsunkẹ́yìn là á mẹ ẹlẹ́kún. Asúndàbọ̀ là á mẹni ọ̀fọ́ṣẹ̀. Ọmọbìnrin kékeré kan tó ṣẹ̀ṣẹ̀ ń ṣiṣẹ́ ìrìn jókòó lọ́dọ̀ obìnrin yìí níbi tí ó jókòó sí. Ẹ kú ìrọ̀lẹ́ o. Ẹ máa wọlé o. Ẹ máa rọra o. Ó ń yírìgbì lórí ìjókòó. Ẹ kú àmúlé lọ́wọ́ o. Olúwa á dúró tì yín o. Tó
rẹ́dẹ̀rẹ́dẹ́ tí mo wá fojú ara mi rí nílẹ̀ yìí mà ni mò ń rí yìí o. Jẹ́jẹ́ mi ni mo jókòó sí Mushin tí mo ní kí aláàjì má máa dágbé níyìn tí mo wá bá o. Àríyá sì ni wọ́n ní wọ́n ń ṣe lálẹ́ ọjọ́ ọ̀hún o. Àfi ìgbà tí ọ̀rọ̀ dìjà ọlọ́pàá tilẹ̀ wá sí yìí lálẹ́ ọjọ́ náà. Tó ìgbà tí ọlọ́pàá sì lọ tán jẹ́ ni bàbá Àdìjá wọ yàrá rẹ̀ lọ tó lọ sùn. Ọ̀dọ̀ rẹ̀ ni Mọ́ríámọ̀ sùn. Ká sọ pé onìkan ló sùn sínú ilé ni. Bàbá sọ pé ó jáde lóru. Kò jáde lọ síbi kankan rárá ni pẹ̀lú. Àfi bí ilẹ̀ ti mọ́ níjọ́ náà tí òkìkí kan kò wọ́n ní pẹ́pẹ́ṣẹ́. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹ̀ ní báǹkì kan àbí nǹkan. Bàbá Àdìjá tilẹ̀ ń béèrè pé ta ló láyà irú iṣẹ́ yẹn nílẹ̀ yìí. Ló ń sọ pé dájúdájú àlejò ni. Kì í ṣe ẹni tí ń gbé Ifẹ̀ níhìn. Pé ọwọ́ kò sì lè pẹ́ tẹ̀. Àfi rírí tí a ó rí tí ọlọ́pàá dé tó mú bàbá Àdìjá lọ. Ọ̀tọ̀ lẹni tó yàgbẹ́. Ọ̀tọ̀ lẹni tí ń jòrùn. Ọ̀tọ̀ lẹni tí wọ́n ní kó bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kó máa kó o. Ó nujúnù. Apá rẹ̀ sì ṣe jẹ̀bẹ̀jẹ̀bẹ̀. Afòkópádìẹ. Òun náà mọ̀ pé iṣẹ́ òkú sísọ ni òun ò ṣe tí ilẹ̀ ọjọ́ náà ó fi ṣú. Àbí irú ìsọlẹ́nu wo nìyí? Òkú ọ̀hún ò máa jòrè bí tí báyìí lọ o. Mo sì mú un nílẹ̀. Mo sì sọ ọ́ sí adìẹ ọ̀hún báyìí. Àfi bíọ́bíọ́. Àfi bó sì ti di iṣẹ́ mú. Ìsọnù ńlá mà ní o. Ta ni yóò wá wọlé tí yóò béèrè bí ọ̀rọ̀ adìẹ tó pa ti rí tí kò ní rojọ́ fún, tí kò sì tún ní sọ̀kò náà lójú rẹ̀. Ara wọn ni wọ́n ń tàn jẹ. Wọn ò lè tú irun ẹyọ kan lápá mílíọ̀nìà. Wọ́n gbọ́dọ̀ dá a sílẹ̀ ni. Ẹ̀rí wo ni wọ́n lè rí sọ ọ̀rọ̀ náà mọ́ lẹ́sẹ̀? Nígbà tí kò bá sì sí ẹ̀rí kankan sàn án kí wọ́n dá a sílẹ̀ ni. Ìka tó bá ṣẹ̀ ni ọba gé. Tó à ń wojú Ọlọ́run o. Àmọ́ ara Mọ́ríámọ̀ kọ̀. Ó lè rí bẹ́ẹ̀ bó bá bara jẹ́ gan kò burú jù pẹ̀lú. Ṣé bí ọkàn àgbàlẹ̀ yín náà fi ń gbé? Ṣùgbọ́n èmi gan ò ní jìnnà sí yín nìyí. Ẹni ẹlẹ́ni gbogbo tí ẹ̀yin tí ẹ dàgbà dùn díẹ̀ tí Àdìjá ń kọ́. Tí kò ní mọ nǹkan tí ń ṣẹlẹ̀ tí yóò kàn máa rí pé inú ẹ̀yin ìyá òun ò dùn tí kò sì ní yé. Ǹjẹ́ mo tilẹ̀ tí ìpàdé ìwọ ní ìrí àbí ẹ̀yin ó dì lèmi gbé? Pípọ́ tí mo gbọ́rọ̀ yìí ló gbé mi dìde wá. Ọ̀rẹ́ tímọ́tímọ́ lèmi pẹ̀lú aláàjì. Ilẹ̀ ọ̀rẹ́ ò máa ní jẹ́ òtẹ́ o. Ó máa ṣeun o. Ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wà. Kòríkòsùn ni pẹ̀lú. Iléṣà lèmi wà. Bẹ́ẹ̀ ni a máa sọ̀rọ̀ ọ̀rẹ́ rẹ̀ kan níléṣà. Èmi náà ni yóò ṣe. Ẹ kó àwọn ilé lọ́wọ́. Ṣé o lè dọ́dọ̀ rẹ̀ ní àtìmọ́lé? Mo ti débẹ̀ ṣùgbọ́n wọn ò jẹ́ kí n wọlé. Gbogbo ọ̀nà ṣá mo ní láti wọ́nà àti dé ọ̀dọ̀ rẹ̀ ni. Àwọn wọ́dà ni wọ́n lọ rí láṣìírí. Mo gbọ́dọ̀ fojú kan mílíọ̀nìà ni nítorí a gbọ́dọ̀ jọ ṣètò pọ̀. Ilẹ̀ ọ̀rẹ́ ó gbé ọ o. Ò ní rógun àtìmọ́ o. Dákun má dáwà dá kinní yìí o. Gbogbo àwọn tí wọ́n ní àwọn jọ ń kó ara wọn kiri nílẹ̀ yìí láti ìgbà tí ọ̀rọ̀ ti dà bó ti dà. Èmi ò fojú kan ọ̀kan kan mọ́ nínú wọn o. Ọtí ni wọ́n mọ̀ ọ́n mu. Ó ṣáà dìgbà tí aláàjì bá dé. Gbogbo wọn ni wọ́n ò jẹ́wọ́ fún pé Sàfúrásù lórúkọ mi. Ta ni mo mọ̀ nílẹ̀ yìí? Ènìyàn sì lè máa wo irú wọn kó sọ pé òun ò lẹ́nì kankan bí o. Ibo ni màmá Àdìjá wà? Ǹjẹ́ ní yàrá rẹ̀ kì yóò wà bẹ́ẹ̀? Yàrá tí ó wà nígun ilé yẹn. Àlàbá dìde nílẹ̀. Ó lọ sí yàrá tí Sàfúrásù júwe fún un. Ó kànlẹ̀kùn. Ó ṣílẹ̀kùn ó wọlé. Obìnrin rébété kan báyìí ni. Adúmọ̀ adán páṣọ́rọ́. Ó kájọ sí orí ìjókòó kan lẹ́gbẹ̀ẹ́ ibùsùn kan tí aṣọ dílọdìlọ wà lórí rẹ̀. Ìbànújẹ́ hàn ketekete lójú rẹ̀. Òun náà sì ti sunkún débi tí ó lè sunkún dé. Àlàbá fi ojú inú wọ̀ ọ́ láṣọ. Ó sì mọ̀ pé bí obìnrin yìí bá fi aṣọ àtàtà sára tí ó bá bu ẹ̀rín sí ẹ̀rẹ̀kẹ́, èkejì rẹ̀ kò ní pọ̀ ní ẹwà níní. Eyín ẹnu rẹ̀ funfun. Kò sí góòlù lọ́rùn. Kò sì sí yẹtí létí. Àlàbá wò ó pé bí ó bá múra gidi tán kò sí ọkùnrin tí kò ní máa dá lọ́rùn. Sámínù a máa ṣa obìnrin fẹ́ o. Sàfúrátù alára kò tí ì tán níbẹ̀. Ó kàn jẹ́ pé àgbà tí ń dé díẹ̀díẹ̀ ni. Ṣùgbọ́n ìbànújẹ́ ti dorí àgbà kodò. Ìbànújẹ́ wọ̀ wọ́n lẹ́wù.
ó dáṣọ bò wọ́n. Àlàbá kò mọ ohun tí òun lè sọ fún Mọ́ríámọ̀, ẹni tí ojú rẹ̀ pọ́n ṣẹṣẹ, tí kò tilẹ̀ gbójú sókè wo òun nígbà tí òun wọlé. Kò sọ nǹkan kan sí i tí ó fi jáde. Ó kúrò ní ilé mílíọ̀nìà, ó tún gba ilé ọtí kan lọ. Ó sì mutí títí ilẹ̀ fi ṣú pátápátá. Kò wulẹ̀ jẹ oúnjẹ alẹ́ sùn mọ́, ọtí ló fi ṣóúnjẹ. Akáṣe, ó ra itan adìyẹ kan tí ó fi ń mutí. Kò bá ẹnikẹ́ni ṣeré, kò bá ẹnìkankan sọ̀rọ̀, kò bá ẹnikẹ́ni mutí. Ó ń jẹ itan adìyẹ, ó ń mutí, ó ń ronú. Àkùkọ ti fẹ́rẹ̀ bẹ̀rẹ̀ sí í kọ nígbà tí ó padà dé ilé rẹ̀. Ó dé ẹnu ọ̀nà àbáwọlé, ó bá a pé wọ́n tì í. Ọkàn rẹ̀ kò fẹ́ máa kanlẹ̀kùn láàrin ọ̀gànjọ́, nítorí náà ó padà sẹ́yìn. Kò yẹ kí ó jẹ́ pé ọjọ́ tí ó ń dé àdúgbò yẹn ní gbogbo ènìyàn ó ti máa bi ara wọn léèrè pé irú àlejò ọ̀ràn wo ni ó dé àdúgbò àwọn yìí, tí ó jẹ́ pé òru ní wọlé. Bí wọ́n bá bẹ̀rẹ̀ sí í fura pé àbí ọlọ́ṣà ni òun dáràn nìyẹn. Ó pinnu pé òun ó kàn máa rìn kiri ṣáá ni títí ilẹ̀ ó fi mọ́. Báyìí ni ọtí ó fi tètè dá lójú òun, tàbí tí yóò ṣáà fi dáṣá kí ilẹ̀ tó mọ́. Ó padà sí ojú ọ̀nà ọmọ rẹ̀, ó kọrí sí ọ̀nà ẹrun wá. Bí ó ti kù ṣáátà kí ó dé ẹrun wá, ó kò fìrí ọlọ́pàá kan tí ó dúró ti òpó iná kan lẹ́bàá ọ̀nà. Ó tún rí ọlọ́pàá mìíràn nítòsí ibẹ̀, ìyẹn sá pamọ́ lára páànù búkà kan. Àlàbá yọ́ mírọ́, òun náà lẹ̀ máa ra búkà kan lọ́dọ̀ rẹ̀. Ó gbọ́ tí ọlọ́pàá kan fún fèrè, tí ó sì wí pé ìwọ tí mò ń wò lọ́ọ̀kan yìí máa bọ̀ tààrà lọ́dọ̀ wa níyìn o. Asọ̀ràn ìbàjẹ́ ṣebí tòun là ń wí. Àṣeburúkú kó ara fu. Àlàbá fi eré sí i. Ó bẹ̀rẹ̀ sí sáré padà sọ́nà ọjà Ifẹ̀. Ṣùgbọ́n ó yà á lẹ́nu pé ẹnikẹ́ni kò lé òun. Èsì ni kò fi ní jẹ́ pé ẹlòmíràn ni àwọn ọlọ́pàá ń dúró dè níbẹ̀. Síbẹ̀síbẹ̀, bí kókó bá ń fẹ́ni lẹ́fẹ̀ẹ́, a kì í tẹra mọ́ ẹran ìmọ̀dò ní jíjẹ. A sì máa jẹran ìmọ̀dò ibi tí wọ́n bá gbé ń lu bàrà láì dé. A sì tilẹ̀ máa bá wọn lu bàrà. Obìnrin olóbìnrin la ò gbọ́dọ̀ fọwọ́ kọ́ lọ́rùn lójú ọkọ tàbí lójúde ọkọ. Rírìn kiri kí ọtí lè dá kò ṣeé ṣe mọ́ báyìí. Ó sì nira láti padà sí lóko rẹ̀, sí ilé tí òun kò gbé tí ì sun oorun ẹyọ kan rí. Ìgbà wo ni ènìyàn kò ní kọrí sí ilé obìnrin olóbìnrin? Bí ènìyàn ń rin títì káàkiri, ọ̀nà àti gba kóńdó ọlọ́pàá kò jìnnà sí ibẹ̀. Kóńdó kankan kò tí ì lè ṣẹlẹ̀ bí òun bá gba ilé Bọ́láńlé lọ. Àtọ̀tún àtòsì, ó mọ̀ pé kókó ń fẹ́ òun lẹ́fẹ̀ẹ́. Àlàbá gba ilé Bọ́láńlé lọ, ó mọ̀ pé kókó ń fẹ́ òun lẹ́fẹ̀ẹ́. Ẹ jẹ́ á dúró síbí lónìí. Ojú ìwé karùndínláàdọ́sàn ni, page 165. Ìwé atótó arére láti ọwọ́ bàbá wa Ọládẹ̀jọ Òkèdíjì. Iṣẹ́ bọ́ra orí 16 ibẹ̀ la wà. Títí ìgbà míì tá ò tún láǹfààní láti máa pàdé. Bùkọ́lá Òṣùnwòyí náà rí. Mo ní Owólabí ni bàbá tó bí mi lọ́mọ. Èmi ní Ṣàró àwọn ọ̀gá ọmọ oníbò ẹja, Ṣàró gbàgbà ìyàwó atárúgbó ṣe lóge, Ṣàró ọ̀gbẹ́tòjò tẹ̀rùn oníbò àwọ̀ ọ̀wọ̀ tán ibi gbogbo ní jẹ́ lómi lómi. Bẹ́ẹ̀ ṣe ń wò wá tẹ̀ ń gbọ́ wa, ẹ máa like, ẹ máa comment, ẹ máa share, kẹ́ tún máa subscribe. Àjọṣe wa ò ní bàjẹ́. Ó dìgbà kan náà.
Thank you.